Mo kí gbogbo wa pé a kú ìsinmi èní, ìsinmi ayọ̀, ìsinmi ìdùnnú ni yóò jẹ́ fún wa. Tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí lónìí, àṣírí tí mo fẹ́ fi sílẹ̀ lónìí, bó ti jẹ́ pé mo ti ń gba ìpè tó pọ̀ lórí ẹ̀ tipẹ́tipẹ́ tí mi kọbi ara sí, ṣùgbọ́n mo wá rí pé ó tásìkò láti fi sílẹ̀. Ṣé mọ̀ ní téèyàn bá fi ń jẹun, gbogbo nǹkan táwọn fi sílẹ̀ náà eléyìí tá a fi ń jẹun ni, ṣùgbọ́n àwọn àṣírí kan wà tó tún ṣe pé àṣírí lè má ju kékeré lọ tó máa jọ̀yàn lójú gidigidi. Irú ẹ̀ ni àṣírí tí mo fẹ́ fi sílẹ̀ yìí lénìí, bí àwọn àṣírí tá à ń fi sílẹ̀ ni tó jẹ́ pé gbogbo ẹ̀ authentic ni. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń pè wá, ẹ̀yin tẹ́ ń fún wa lẹ́bùn. Mo dúpẹ́ o, mo dúpẹ́ o, mo dúpẹ́. Ẹnìkan wọ́n dìídì bá mi ra kíní ránṣẹ́ ni, kíní tá a fi máa sọ̀rọ̀. Wọ́n dìídì bá mi ra páàkì ẹ̀, wọ́n tún ra spíkà wọn. Ẹ wò, iná ò ní tán lọ́wọ́ yín. Mo dúpẹ́ o, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣeun gidi gan ni. Bẹ́ẹ̀ ni àlòmínà wọ́n tún, ẹ wò, mo ṣá dúpẹ́, mo dúpẹ́ lọ́wọ́ onílé, mo dúpẹ́ lọ́wọ́ àlejò, mo dúpẹ́ lọ́wọ́ ọkùnrin, bẹ́ẹ̀ ni mo dúpẹ́ lọ́wọ́ obìnrin. Tí mo wá ń pẹ̀ kẹ́lù lémi tí mo fẹ́ kí a sọ̀rọ̀ lé lórí, òun náà ni àṣírí tá a fi talẹ̀, àṣírí tá a fi ta mọ́tò, tá a fi ta dúkìá, bẹ́ẹ̀ ni tá a fi ń ta property. Yálà o jẹ́ agent ni tó ń fi, o fẹ́ ta lé, o fẹ́ ta mọ́tò, o ń ta mọ́tò, o ń ta kíní, gbogbo nǹkan tó wù kó máa ta, yàtọ̀ sí àwọn alátẹ o, yàtọ̀ sí àwọn ọlọ́jà kéékèèké, pé ọjà ojú kan o fẹ́ talẹ̀ ni, o fẹ́ ta mọ́tò ni, ilé ló fẹ́ tà ni. Bá mi gbìyànjú àṣírí yìí. Yorùbá dà, kò sí nǹkan tó wà tí ò ní oògùn tó bá ṣiṣẹ́. Mo dẹ̀ máa ń sọ kinní kan, iṣẹ́ wa ó gba ẹ̀kọ́, nítorí pé àṣírí tẹ́ ṣe fún ọlọ́jà tó ń kiri, ẹ̀ ní í ṣe fẹ́ni tó jókòó sójú kan, bákan náà ni ó já sí. So ìyàtọ̀ ó wà ńbẹ̀. A dẹ̀ ní oríṣiríṣi àwọn àṣírí fún títà tí ẹ bá wò ó, bẹ́ẹ̀ ni tó wà ńlẹ̀ fún títà. Oní ẹgbẹ̀rún 5 wà ńbẹ̀, bẹ́ẹ̀ ni oní 10,000 ó wà, bẹ́ẹ̀ ni ẹlẹ́gbẹ̀rún 3 ó wà nínú àwọn ọjà wa. Àwọn omi tẹ́ lè fi wọ́n lẹ̀, omi ìwọ́nlẹ̀ ó wà. Àwọn lọ́fíńdà lóríṣiríṣi, òun wá ìyàwó ni, bẹ́ẹ̀ ni mò ń wá ọkọ ni, mo fẹ́ kí ọkọ mi kó máa fún mi ní owó dáadáa. Àwọn lọ́fíńdà wà tí a ṣe fún yín, tó wà ńlẹ̀ fún títà, tó jẹ́ pé tẹ́ ẹ bá ń lò dandan ni. Àwọn lọ́fíńdà tí a fi ń gbàdúrà, tí a ti ṣe ètò sí, tó jẹ́ pé a fi ń gbàdúrà, a fi ń tọrọ oore, ó wà fún títà. Ọṣẹ àṣírí bíbò, ọṣẹ àṣínà owó ńlá, oṣólẹ̀ ńlá tí ó já owó gidigidi tí àwọn kíní lè lò, gbogbo ẹ̀ òun ló wà. Iṣẹ́ àánú ńlá òun lẹ̀ ń wò yìí nínú kíní, iṣẹ́ àánú ńlá ni tó dáa púpọ̀, tó jẹ́ pé àfàìló ni èèyàn ò rí gbígbàdúrà rẹ̀. Mo sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbogbo àwọn tí wọ́n ti ń lo, tán ti ń rà nínú ọjà wa, tí wọ́n dẹ̀ ń fún wa ní àbọ̀ pé bí ó ṣe jẹ́ nìyí. A dúpẹ́ o, a dúpẹ́, àdúpẹ̀pẹ́ òkun. Àṣírí tí mo wá ní pé kí n fi sílẹ̀ lónìí, gẹ́gẹ́ bí mo ṣe sọ, òun ni mo pè ní àṣírí tí a fi ń ta dúkìá, tá a pè ní property. Ilé ni, ilẹ̀ ni, mọ́tò ni. Bó bá jẹ́ agent tí wọ́n gbé ilé fún ọ pé kó bá wọn tà á, bá mi gbìyànjú àṣírí yìí. Wà á rí pé kódà iye tó o bá pè wọn à ní nà. Bẹ́ẹ̀ ni ẹni tó wá, tó bá yẹ̀ wò, tó bá lọ tán, ọkàn rẹ̀ ò ní kú ńbẹ̀ títí tó fi máa rówó yẹn tó fi wá rà, tó ṣiṣẹ́ dáadáa. Àwọn bàbá wa máa ń ṣe tí wọ́n ó gbé kọ́, tó jẹ́ pé wọ́n rà máa bù díẹ̀díẹ̀ níbẹ̀. Kí ni àwọn nǹkan tí ẹ bá mi wá? Ẹ dákun, gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ, ẹ má pè wá tẹ́ bá ní ìbéèrè lórí àwọn àṣírí wa. Ẹ mẹ́sẹ̀jì wa ní WhatsApp, á dá yín lóhùn, kì í ṣowó la ní ẹ mú wá. Then orí àkọ́kọ́ tẹ́ ẹ ṣe fún wa, òun náà ni pé kẹ́ bá wa share program wa. 080 61 40 82 54 òní nọ́mbà tí ẹ lè pè wá sí. WhatsApp nọ́mbà wa náà nìyẹn.
07083907513 ara àwọn WhatsApp number wa ni. Kò sí lè tẹ mẹ́sẹ̀gì nínú méjèèjì tí a ní reply yín. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ, kí Ọlọ́run Elédùmarè kó dákun kó gbà fún wa, kó má padà lẹ́yìn wa. Gbogbo nǹkan ló fẹ́ ìgbìyànjú, gbogbo nǹkan ló fẹ́ àjò. Bẹ́ẹ̀ ni, gbogbo nǹkan pátápátá òun ló fẹ́ àjò. Kò sí àjò tí ò sí nílẹ̀ Yorùbá. Bí atẹnikẹ́jọ ń sọ̀rọ̀ ní ọjọ́ kan, mo sọ fún pé wọ́n sọ pé tí àrùn bá wà lára obìnrin pé kán máa lo kọ́ńdọ̀mù, kán máa lo wá. Lóòótọ́ èèyàn lè mọ dandan kéèyàn máa lo kọ́ńdọ̀mù, ṣùgbọ́n kí àgbàdo tó dáyé kinní kan ládìyẹ ń jẹ. Àwọn bàbá wa ní nǹkan tí wọ́n lò tó jẹ́ pé tí wọ́n bá tó wà lára ọkùnrin, tí àrùn bá wà lára obìnrin, nǹkan ọmọkùnrin ẹ̀ ò ní gbéra rárá, ó máa lọlẹ̀ ni. Tárùn bá wà lára ọkùnrin, lára obìnrin, bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ ń ṣe náà tó jẹ́ pé tó bá wà lára obìnrin náà, tárùn bá wà lára ọkùnrin, nǹkan ọmọkùnrin yẹn ò ní dìde láti bá láṣepọ̀. So nǹkan ń bẹ nílẹ̀ Yorùbá. Mo dẹ̀ tún máa ń sọ kinní kan, ìyàwó mẹ́ta lọ́lọ́run fẹ́ o. Bẹ́ẹ̀ ni ìyàwó mẹ́ta lọ́lọ́run fẹ́. Ọlọ́run fẹ́ àjò, ó fẹ́ àtúnrí, ó dẹ̀ fẹ́ àṣejù. Ṣùgbọ́n Ọlọ́run padà kọ àṣejù sílẹ̀. Mo fi máa ń sọ pé Ọlọ́run kọ àṣejù. À ń bẹ Ọlọ́run kó má kọ àtúnrí ni. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n àjò Ọlọ́run ọba mi ò fìgbà kankan kọ àjò. Ẹ jẹ́ ká jẹ́ onígbìyànjú. Gbogbo tá a bá sì ṣe, ẹ jẹ́ ká máa fi àdúrà ká máa fi kún. Ẹ jẹ́ ká máa fi àdúrà ká máa fi kún. Ẹ jẹ́ ká máa fi àdúrà ká máa fi kún. Ẹyẹ ò kí ń fapá kan fo. Ọlọ́run Elédùmarè yóò gbà fún wa. Gẹ́gẹ́ bí àṣírí tí mo sọ pé mo fẹ́ fi sílẹ̀ lénìí, àṣírí tá a fi ń ta dúkìá, a fi ń talẹ̀, a fi ń ta mọ́tò, kódà anyway, nígbà tó bá lò ó wà fún mi lábọ̀ bí o bá ṣe rí. Gbìyànjú kó ṣe sínú ilé. Àwọn tó ń talẹ̀, àwọn tó ń ta mọ́tò, àwọn tí wọ́n ń ta ilé, bẹ́ẹ̀ ni àwọn ni àṣírí wà fún. Ìwọ tó ń ta ọjà káràkátà, má gbìyànjú ẹ̀ o. Kò ní repercussion, kò ní kankan o, kò ní kinní kankan rárá. Kò ṣe iṣẹ́ tí yóò sọ pé yóò máa gba àgùntàn, yóò máa gba kinní rárá o. Bẹ́ẹ̀ bá ti ṣe tẹ́ parí ẹ̀, tẹ́ bẹ̀rẹ̀ sí ní lò, ẹ̀ ń lò lọ nìyẹn for life. Ọlọ́run Elédùmarè kó dákun kó gbà fún wa. Kò ní ìpalára kankan o. Kí lẹ bá mi wá? Ẹ bá mi wá ọkàn ẹran ọ̀yà, ọkàn ẹran gálà táǹpé làgbọ̀nrín, ọkàn ẹran ẹtu, ẹyẹ ológe ìsàmẹ́ta, ìkódẹ méje, ewé sápó, ewé fàmífàfà, ẹyẹ ọ̀tàtà, ewé ẹ̀là òòjọ́ ni ewé ẹ̀là yẹn gbọ́dọ̀ jẹ́, ewé ẹ̀là òòjọ́, ewé ògò mi dé ọmọ ẹlẹ́wùjì. Ẹnìkan ṣoṣo ni mo pè, ìgbà ẹni ni kó máa jẹ́ mi. Ewé kan ṣoṣo mo pè, ìgbà ewé ni kó máa jẹ́ mi. Ṣé rí àgùn gbogbo kínní, a máa gún papọ̀. Tá a bá ti gún papọ̀, a wá ẹ̀gúsí tí ọ̀pọ̀ èèyàn sẹ́ láti orí èèyàn 2, 3, 4, 5, 6 tí wọ́n sẹ́ èèpo ẹ̀, á ti lọ̀ tí ó kúnná dáadáa. Tá a bá ti gún àwọn kínní tán, á pò mọ́ kínní ẹ̀gúsí yìí. Tá a bá ti pò mọ́, á wá pò lọ́ṣẹ. Tá a bá ti pò lọ́ṣẹ, ẹ̀jẹ̀ àgùntàn òun la fi pò ọṣẹ yìí. Tá a bá ti wá pò ọṣẹ yìí tán, á wá awọ ọ̀lù tí wọ́n lù tó ya lójú agbo, òun la fi tẹ inú aṣọ funfun. Á wá pò ọṣẹ yìí lé lórí. Á ti rán aṣọ funfun ní àsùnwọ̀n, inú ẹ̀ là kó sí. Á fi awọ yẹn tẹ inú aṣọ funfun. Á wá pò ọṣẹ yìí lé lórí. Ẹ jẹ́ ká gbé kọ́ tàbí ká gbé sínú ibì kan nínú ilé. Tá a bá fẹ́ lò, báwo ni lílò rẹ̀? Á bù, torí àwọn oníbèrè, á bù ọṣẹ yìí, á hò kálá fẹ́ fi talẹ̀ ni. Á hò ọṣẹ yìí sínú ibì kan. Tá a bá ti hò ọṣẹ yìí sínú ibì kan, á wá èrí ògì funfun. Èrí ògì kò sí lè tẹ̀lé lò, ẹ̀mọ́ tún funfun ló wà nígbà yẹn ni. So tẹ bá omi tí ẹ po ọṣẹ sí tó ti hó dáadáa yẹn, ẹ wá da èrí sí, ẹ fi sílẹ̀. Tó bá ti dijọ́ kejì ẹ̀, níjẹ́ kí omi yẹn pọ̀ ju o, torí èrí yẹn gbọ́dọ̀ fa omi yẹn mu. Èrí ò lẹ́ lọ fọ́n sórí ilẹ̀ tàbí inú ilé tí ẹ fẹ́ tà. Pẹ̀lú ògo Ọlọ́run, láàárín ọjọ́ 7 tẹ́ bá kọ́kọ́ fọ́n, ẹ fẹ́ lè sọ pé kí ló dé, sẹ́yìn nìkan lẹ̀ ń tarú nǹkan báyìí ni. Tó bá jẹ́ pé mọ́tò ni, ẹ jẹ́ kí a bu ọṣẹ yìí ká fi fọ mọ́tò wa, ká fi fọ, ká sì ṣe àpẹẹrẹ pé mọ́tò yìí ò títà ni. Ká wá wo nǹkan tí Ọlọ́run ó ṣe. Iṣẹ́ tó dájú púpọ̀ ni iṣẹ́ tí mo fi sílẹ̀ yìí. Nǹkan jẹun, bẹ́ẹ̀ ni
wọ́n máa ń ṣe, àwọn bàbá wa máa ń ṣe nígbà náà, àwọn àgbà àtijọ́ wọn á ṣe, á wà nínú ilé wọn, wọ́n máa bùtà díẹ̀ pẹ̀lú tó bá ti ń tán wọ́n tún ṣe mí, tó bá ti ń tán wọ́n tún ṣe mí. Ọlọ́run Elédùmarè kò ní kọ̀ fún wa. Àṣírí ni nǹkan tí mo fi sílẹ̀ yìí, mo fi pamọ́ ni o, ẹ bá mi tọ́jú ẹ̀. Bẹ́ẹ̀ ni, tẹ́ bá ní ìbéèrè ẹ kàn sí wa ní WhatsApp gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ 08061408254. Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò lórúkọ ti tèmi. Ẹ follow wa ní page wa Prince Ọlọ́gbẹ́ ní Facebook wa Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò. Ẹ subscribe sí YouTube channel wa, ẹ bá wa share àwọn program wa, ẹ bá wa share ẹ̀. Àṣírí tẹ́ bá pàdé nínú àwọn kìíní wa, ṣùgbọ́n o ẹ jẹ́ kó jẹ́ àṣírí tá a fi sílẹ̀, kó jẹ́ àṣírí tá a fi sílẹ̀. Èyí tẹ́ bá béèrè ẹ gbìyànjú ẹ̀ kẹ́ ṣe náà kẹ́ tó béèrè mi. Bẹ́ẹ̀ ni, ìdí tá a fi ní kẹ́ mọ̀ pé wá òun náà ni pé a lè máa ṣiṣẹ́ lọ́wọ́. So tí ìbá ṣe pé a máa lọ́pọ̀lọpọ̀ táàyè bá wà, a lè ṣe fídíò bíi mẹ́rin, a lè fi iṣẹ́ bíi mẹ́rin márùn sílẹ̀ tí a máa fi sílẹ̀ ní kọ̀ọ̀kan lásìkò tó bá tí kò bá sí ààyè. Ló fi dàbẹ́ ni pé ṣe mọ̀ ẹ̀yin tí ẹni tó ń pè tó ń béèrè ká dẹ̀ wà lẹ́nu iṣẹ́, a lè má lè dáhùn dáadáa. So Ọlọ́run Elédùmarè yóò gbà fún wa. Gbogbo béèrè tá a bá ní ẹ jẹ́ kí a fi ránṣẹ́ sí wa ní WhatsApp. Tá bá sì ti ń rí náà ni a mọ̀, tá bá tètè dá yín lóhùn ẹ jọ̀ọ́ ẹ tún lè ṣe hi sí abẹ́ tí ó tún fi gbé wá táàrí, torí pé ó ti yé yín. Mo dúpẹ́ o, ẹ bá mi dúpẹ́. Wọ́n ní kí n má dárúkọ, ṣùgbọ́n gbogbo ẹ̀yin olólùfẹ́ ọmọ GS TV ẹ bá dúpẹ́ lọ́wọ́ àwọn tó ṣe pé wọ́n nawọ́ sí wa, tí wọ́n ń gbé ètò wa lárugẹ, tí wọ́n fẹ́ kí àṣà Yorùbá, àwọn nǹkan ìbílẹ̀ àwọn bàbá wa, tí wọ́n fẹ́ kó parẹ́, tí wọ́n fẹ́ kó parun. Mo mọ̀ pé gbogbo àwọn àṣírí ló wà lọ́wọ́ ẹ̀yin bàbá wa, ló wà lọ́wọ́ ẹ̀yin màmá wa nínú ilé, ṣùgbọ́n àtúnfi ń rán wa létí. Irú bá a ṣe rọra sọ yìí nísìnyí, ọ̀pọ̀lọpọ̀ tó nínú ilé wọ́n tún wá jáde pé àṣírí yìí wà lọ́wọ́ mi, àṣírí tó fi sílẹ̀ yìí ó wà lọ́wọ́ àwọn èèyàn. Máa ń pè wá dáadáa pé àṣírí yìí ó wà lọ́wọ́ mi, lọ́wọ́ àwọn o. Ẹlòmíì bàbá kan wọ́n pè mí lásìkò kan, mi mà àṣírí kan tí mo fi sílẹ̀ tán ní àṣírí yìí 1950 kinní kan láàrin àwọn gbà ní ibì kan. So ó túmọ̀ sí pé kì í ṣe rọ́ là ń fi sílẹ̀. Inú mi dùn, kì í ṣe rọ́ là ń fi sílẹ̀. Ẹ̀mọ́ tó máa ń sọ pé iṣẹ́ orí social media, iṣẹ́ orí social media, nígbà tí ó gbìyànjú ẹ̀ rí, ìwọ náà gbìyànjú ẹ̀, wàá mọ̀ pé bó ṣe rí nìyẹn. So ẹ gbìyànjú ẹ̀ kẹ́ ṣe iṣẹ́ tó dáa púpọ̀ ni. Mo tọ́jú ẹ̀ pamọ́ ni, yín padà bá. Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò lórúkọ ti tèmi. Gẹ́gẹ́ bí mo ti máa sọ pé orí àkọ́kọ́ tẹ́ kọ́ ṣe fún wa òun náà ni kẹ́ bá kọ́kọ́ bá wa share program wa, ẹ bá wa share, ẹ subscribe sí YouTube channel wa ọmọ GS TV, ọmọ GS TV. Ẹ follow wa ní Facebook Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò lórúkọ tèmi, jẹ́ aláṣẹ àti olùdarí ọmọ GS TV, tí mo tún jẹ́ aláṣẹ àti olùdarí ọmọ GS Herbal and Cosmetics Production. Ọlọ́run Elédùmarè yóò gbà fún wa, kò ní padà lẹ́yìn wa. Mú kí gbogbo lé.